wọ́n máa gan kádà kiri àwa yóò máa gun mọ́tò titun. so ó rí bó ṣe wá ń larúkọ ọmọ báyà wà lórí ibẹ̀ yẹn so ó ti ń larúkọ ọmọ bàbá ẹ̀ lórí ẹ̀dẹ̀ náà ìdúrà yín. ìkíní ìkejì ìkẹta ìkẹrin ó tó bẹ́ẹ̀. Bíọ́lá ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù yẹn kó fi dáwó fún ọ. yóò máa bàjẹ́ fún ọ ní yóò padà bàjẹ́ fún wọn ní. ó mọ ẹgbẹ́ ní nǹkan tó bá dé ogun ara ẹ ọjọ́ kìíní àná ó ti rí pé ó ti rẹ̀ dáná má jẹ́ kó gbọ́ ẹrẹ́ dànù ó fẹ́ lógo. I lost so many things. Mo tẹ̀ sí recover from up till now. Mo ta property, mo ta ilé, mo tọ̀nà. àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà bàjẹ́ fún wọn ní. láyé yìí ti bá dúpọ̀ ìjọba tó jáde ìwé kan wípé báyọ̀ wá kan gbé yín mọ́ra yìí tó gbọ́ payé pọ̀ lọ́jọ́ tún yín kà. Gbenga Adewusi ló promote Busola Oke Eleyele wọ́n wá jọ jẹ́ṣẹ́ ara wọn bá ṣe gbọ́. ẹ̀rí bẹ́ẹ̀ máa ń pọ̀jù nígbà yẹn tẹ́ máa ń pọ̀jù tètè yín máa ní pọ̀lọ̀pọ̀ tẹ́ máa ṣe gbogbo inú wèrè sórí. ẹ̀yin tèmi Yorùbá bọ̀ wọ́n ní à ń jẹ èkuru kó tán wọ́n tún gbọ́wọ́ rẹ̀ sáwo ó ní ọ̀rọ̀ Busola Oke Eleyele àti ọ̀rọ̀ Báyọ̀wá ẹ mọ̀ ní ọ̀sẹ̀ tá a lò tọ́ yìí lóríṣiríṣi ọ̀rọ̀ Busola Oke ló gbayé kan wípé kí ló ṣẹlẹ̀ láàrin òun àti Báyọ̀wá tí Busola Oke náà tó ti ṣàlàyé lóríṣiríṣi pé gbogbo àwọn ẹ̀tọ́ òun tó yẹ kí Báyọ̀wá fíìmù tó fún òun ni ó ti tẹ̀ mọ́lẹ̀ wàyí o Báyọ̀wá fíìmù náà ti wá jáde báyìí o òun náà ti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá sọ ìwẹ́ ẹnu tèmi kọ́lẹ̀ ti máa gbọ́ ẹ ṣáà mọ̀ pé láàrin olórin láàrin àwọn promota lóríṣiríṣi ọ̀rọ̀ bí ọ̀tẹ̀ kì í tán o ẹ wo àdàbà sí òní náà ìyẹn náà tó jáde ó sọ títí ẹ̀ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má gbàgbé ẹ bá mi wo ibi tọ́kọ subscribe sí nísàlẹ̀ kẹ bá mi click lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription ọwọ́ yín tẹ̀ fi ń bára tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. sáré ògo ẹ̀ ń sáré ògo lójú ọ̀nà pé ẹ̀ ń sáré ògo ẹ̀dí sògo nù báyìí ẹ̀ wá ń pariwo táǹkó báyìí. àbí àǹtí Busola Oke ẹ̀ wá àwọn tó máa donate owó fún yín tẹ́ bá fẹ́ wá tó máa donate owó fún yín kò dìgbà tẹ́ bá lọ ń blackmail èèyàn náà. Báyọ̀wá lu àǹtí Eleyele ní jìbìtì of everything ni o. But àǹtí Eleyele o tẹ́ bá lè farabalẹ̀ gbọ́rọ̀ mi ayé yín á dáa gan o torí èmi ò tiẹ̀ mọ̀ pé jẹ́ nǹkan gospel song àǹtí Eleyele ń bá ọ lọ àforí àfẹ kan máa bá ẹ lọ wàláhì yìí mọ̀ pé jẹ́ nǹkan gospel song. Bàbá tùnú rẹ o ẹ bá mi pè é o tún ti dé o ẹ bá mi wọ jáde ètò ti bẹ̀rẹ̀ èrè Báyọ̀wá Entertainment Nigeria International. Bàbá ní bàbá sọ̀rọ̀ ẹ̀ ní wèrè lórí ọ̀tá wa ti kàn jàngbọ̀n yóò padà bàjẹ́ fún wọn ni yóò padà bàjẹ́ fún wọn ni àwọn tó ń bá wa jẹ tó ń bà wá jẹ yóò padà bàjẹ́ fún wọn ni báwa bá ń wa mọ́tò tuntun ọ̀tá yóò máa gọ̀kadà kiri yóò máa bàjẹ́ fún wọn ní yóò padà bàjẹ́ fún wọn ní wọ́n máa gan kádà kiri àwa yóò máa gun mọ́tò titun wọ́n máa gan kádà kiri àwa yóò máa wọ mọ́tò titun àwọn tó ń bá wa jẹ tó ń bá wa jẹ yóò padà bàjẹ́ fún wọn ní. You better repent today. You still have the opportunity. Change your ways of life and live life well. Live life well. Àwa yóò máa ṣoríire, àwa yóò máa rí gbéga, àwa yóò máa tẹ̀síwájú, àwa yóò máa kọ́lé mọ́lé, àwọn yóò máa yálé gbé, àwa yóò máa kọ́lé mọ́lé, ọ̀tá yóò máa yálé gbé, àwa yóò máa ra mọ́tò bọ̀bìnà. Àwa yóò máa gun mọ́tò titun, ọ̀tá yóò máa gọ̀kadà kiri. Àǹtí Tọ́pẹ́ àǹtí Eleyele good afternoon gbogbo ẹ̀yin fáǹsì mi good afternoon mo fẹ́ bá àǹtí Eleyele sọ̀rọ̀ ni àǹtí Eleyele ń wọ́n bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ kí ló wá ṣe yìí tẹ́ ẹ wàá lọ mọ́ ìjìnlẹ̀ ìfẹ́ ẹ wàá lọ mọ́ ìfẹ́ mo ní sí ọ ó máa yàtọ̀ ìjìnlẹ̀ ìfẹ́ ó máa yàtọ̀ ẹ mọ̀ pé ìlà kan bí bàbá Báyọ̀wá ń gbà yẹn ni kò séyàn kankan tó lè máa rìn yín kí ló wá dé tí wọ́n fẹ́ máa tó àṣírí yín nísìnyí àkókò táwa ń sọ̀rọ̀ Mohbad ṣé ìyá wòrìṣà ẹgbẹ́ mi ò fẹ́ bínú sórí yóò dàrú abẹ́wò lórí burúkú náà ẹ̀ tí ẹ̀ lójú tì ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ dákẹ́ ẹnu yín kí lẹ̀ ń jà fún ní ẹ̀ ń jà fún kíni YouTube ẹ̀yin lẹ́sẹ̀ YouTube ní
ẹ̀ ń jà fún YouTube àkáǹtì ẹ̀ mọ̀ pé èèyàn tó ń promote yín ojú ọ̀nà pé ó fẹ́ jẹun náà ló fi open YouTube ojú ọ̀nà pé ó fẹ́ jẹun ló fi open àwọn àkáǹtì yẹn kó náà lè máa rí owó tiẹ̀ ń bẹ̀ ni o wàá ṣiṣẹ́ fún mọ́ o wá ní kó fún ẹ lákàntì yẹn kí wọ́n lọ máa gbowó irọ́ ó gọ̀ ó yẹ kó lọ gbà náà gbogbo yín nìsín ẹ̀ ń sáré ògo lójú ọ̀nà pé ẹ̀ ń sáré ògo ẹ̀dí ṣògo nù báyìí ẹ̀ wá ń pariwo tá ń kó báyìí ẹ́ mo fẹ́ di star ni o mo fẹ́ kọ́mọ́ mi ni o ó yá máa gbé mi jáde ni o ẹ wá ń sáré ògo tẹ wá ń torí ẹ̀ sáré náà nìsín lójú ọ̀nà ẹ̀ ti wá ṣògo ọ̀hún nù ẹ̀ wá ń pariwo tá ń rán yín iṣẹ́ wàláhì mi ò tiẹ̀ mọ́ pàtí yẹn ṣì yẹn exist ṣá ọlọ́run má ṣe yín lólógo àná àǹtí ẹlẹ́yẹlé wàláhì mi mọ́pẹ́ ṣì yẹn exist o yìí mọ́pẹ́ ṣe ń kọrin gospel àfẹnujọ́ mẹ́ta ìdí mi kọrin tẹ wá ábọ̀ wọnú ṣọ́ọ̀ṣì kiri lọ́tún lọ́sì tẹ̀ ń kọrin ẹ̀yin ológo ọlọ́run má ṣe yín lólógo àná. I lost so many things. Mi ò recover from up till now. Mo ta property, mo ta ilé, mo tọ̀nà. Mi ò tí recover ẹ̀. I'm just advising you. Tó bá pé èmi rí wòlíì tàbí ènìyàn tó ta mí lólobó ń gbà yẹn. Pé oore tó fẹ́ gbà yẹn oore ẹ̀dẹ́ ni. Rántí, the first day he called after Tribusu Gbenga Adewusi. Àtàṣe Tribusu Gbenga Adewusi tán. Kò pẹ́ síra wọn púpọ̀. Ó ń ṣe ìgbélé lọ́wọ́ ní ìràwọ̀ ògòdè sùn chọ́ọ̀chì ṣẹ́gun akíkọ̀ ẹ̀lú glorious torí mo lọ ṣe ìyáza kan bẹ̀ náà ríran yẹn sí mi mo wá dísà láti ṣe ní chọ́ọ̀chì yẹn gbọ̀ngàn ibẹ̀ ni mo wà tí báyìí wá ti pè mí pé kí wọ́n ṣe soundtrack Eleyele and I told him pé olórin kan tí mo ṣe compose orin yẹn dùn gan ó bá orin ìfẹ́ lọ ó dẹ̀ ní kí n kọ́ fóun that was olómi mo fẹ́ràn rẹ ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi orin yẹn mo ń kọ́ continuously gbà yẹn even wáyé tí mo wà ní church yẹn tí mo wà nígbèlé but mo ṣe compose ẹ̀ ni mo kọ́ jáde mo wá kọ orin yẹn tí orin yìí dùn o pé kí n ṣe àwọn orin míì mọ́ kí n ṣe àwọn orin oríṣiríṣi mọ́ kí n ká fi ṣe soundtrack. ẹ̀sán ń bọ̀ ṣá lórí aṣebi by now tó bá ní nǹkan báyìí ni mo ti ní nǹkan báyìí mo ti achieve nǹkan báyìí tó bá ní gbogbo empire yìí Busola ló ní ibi tí yábọ̀ mi tàdé ìkíní ìkejì ìkẹta ìkẹrin ó tó bẹ́ẹ̀ but ìkà àwọn promoter they enslave you they make you their everlasting slave. That was what happened with Mohbad. They wanted to enslave him. It is well. I don't want to talk about Mohbad again. People have been saying that, Ilode, Mohbad. Yes, I love Mohbad. I have loved this from the first days. Keep resting, champ. But be resting, no. But don't rest in peace. Títí tí gbogbo àwọn ìka ènìyàn tán ṣèkà fún ẹ. Tí Ọlọ́run máa fi ṣayé wọn ṣàbàṣàbà. Tó bá ti wá rí ẹ̀yìn wọn tán, ó yá wá lọ rest in peace. For now, don't rest in peace, but be resting. Be resting for the war. Be resting for the war. And after the war, tó wá ti ṣẹ́gun. Tọ́lọ́run ti gbẹ̀san lára wọn. Tó ti ṣẹ́gun, wá rest in peace. But àǹtí Ẹlẹ́yẹlé o tẹ bá lè farabalẹ̀ gbọ́rọ̀ mi ayé yín á dáa gan o torí èmi ò tiẹ̀ mọ́ pẹ́ jẹ́ kọ́ gospel song àǹtí Ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ àforí àfẹ́ kan máa bá ẹ lọ wàláhì mọ́ pẹ́ jẹ́ kọ́ gospel song. ẹ rí gbogbo ẹ̀yin artist yìí ẹ máa sáré láì mọ bí tẹ́ ẹ ń lọ ẹ máa sáré without knowing where you are going. Anyway, mo gbàdúrà fún lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí onífojú sunkún ọmọ o ò ní faragbà àwẹ̀. Ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ àforí àtọrùn kí n bá ọ lọ ṣé ẹ lọ́mọ ni àbí kí ló wá fàjà báyìí ẹ bá mi pàǹtí Ẹlẹ́yẹlé wá ń bí báyìí. Ẹlẹ́yẹlé òun ó bá ọ lọ àforí àfọrùn kí n bá ọ lọ ìfẹ́ mo ní sí ọ ó máa yàtọ̀ ìjìnlẹ̀. Ẹ dákun kí ló fa igbe táǹtì Ẹlẹ́yẹlé ń kéré kiri orí Facebook báyìí torí ọlọ
a máa jẹkuru kó tán láyé tó máa gbọ́n owó ẹ̀ sáwò ọ̀rọ̀ Mohbad la ṣe ń sọ lọ́wọ́ àti ìsọtán Àǹtí Ẹlẹ́yẹlé tún bọ́ sí orí Facebook wọ́n tún ṣe ní pẹ́yẹpẹ́yẹ ọdún ogún mi wà lọ́wọ́ dókítà bíríkẹ́ wà jù mo fi ń ṣe yẹ̀yẹ́ o mi ò fi ń ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kàn mú kọ́yàn rẹ́rìn ni Àǹtí Ẹlẹ́yẹlé ọ̀rọ̀ yìí ní ìdìkì kọ̀ rẹ́rìn ni ẹ ṣe fídíò kan ìzídọ̀tì jẹta ẹ bú sí gbé ẹni báyọ̀ wá o ogun yín kọ́ wà lọ́wọ́ báyọ̀ wá o kíní kan kòkó bàbá àṣà sun ìgbà kan àwo ìgbà lórí mo ti rí èèyàn kan ti gbé mo ti rí bàbá wa báyọ̀ wá náà àwọn náà tún sáré fún yín ní kọ́mẹ́ǹtì ńbẹ̀ wípé àwọn lọ mú yín láti from nothing to something ó dẹ̀ ṣojú àwa náà ẹ̀yin náà dẹ̀ sọ nínú fídíò tẹ́dúṣe náà nísìnyí ẹni níbi chọ́ọ̀ṣì tẹ wà ẹ̀ ń ṣègbélé àdúrà ibẹ̀ ni báyọ̀ wá ti pè yín à ń bí yín léèrè ọ̀rọ̀ wọ́n bí léèrè wọ́n sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ ẹ sọ pé ẹ̀yin méje ẹ̀ bára yín sùn ta ló bí léèrè bóyá ẹ bára yín sùn wọ́n ní ọmọ ẹlẹ́fọ́ o ó ní o ẹ̀fọ́ mi ò lékun ta ló bí léèrè bóyá ẹ bára yín sùn. bàbá wa báyọ̀ wà àǹtí wa gílọ́ ti ń porúkọ ẹ̀ Ẹlẹ́yẹlé ń wó bá ọ lọ àforí àfẹ́pọ̀ máa bá ẹ lọ. Àǹtí Ẹlẹ́yẹlé o ẹ jẹ́ kí orí yín pé o ẹ jẹ́ kí orí yín kó pé wàláì mi ò fẹ́ jáde lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo rí pé ẹtútù wá tún ṣe another video dẹ̀ mọ̀ pé tẹ bá bẹ̀rẹ̀ lọ́dọọdọ yìí nísìnyí tá bá bí àwọn blogger bá bá yín tó tọwọ́ bọ̀ báyìí nǹkan máa ṣẹlẹ̀ bóyá lẹ́yìn kan máa dúró nílé ọkọ mọ́ secret life tẹ́tí gbé lẹ́fẹ́ fi bẹ́fẹ́ kọ̀fẹ́ fi kọ́ bá lé ọkọ yìí ní báyìí náà abẹ́tí gbàgbé ni ẹ̀yin lójúlówó bàbá ń gbà yẹn mọye soundtrack tí Báyọ̀wá ṣe fún yín gbà yẹn ni mi ò sí nínú ẹgbẹ́ ọmọ kan ló ẹ fún ẹ ní o kọ́ máa rìn pé mọye soundtrack tí Báyọ̀wá tó ṣe ń gbà yẹn ni bọ́bá bá ṣe fíìmù eléyìí ìwọ ló máa kọ níbẹ̀ bọ́bá bá ṣe kíní ìpolówó eléyìí ìwọ ló máa kọ níbẹ̀ ó mọ ẹgbẹ́ ní nǹkan tó bá dé ogun ara ẹ ọjọ́ kìíní àná ó ti rí pé ó ti rẹ̀ dáná má jẹ́ kó gun ẹrẹ́ dànù ó fẹ́ lógo àbí wọ́n ti lù ẹ́ wọ́n ti gbé ẹlẹ́ni sọ wá ń pariwo bọ̀ má parọ́ o irọ́ tó wá ń pa ẹ fún ma bẹ́ mi nù ó ní ó talẹ̀ ilẹ̀ mélòó lóní ilé mélòó lóní ló wá ní ó talẹ̀ gbogbo gbà yẹn gan ọjọ́ tí kakí ló ń ṣe ẹ̀ náà Báyọ̀wá ló ra mọ́tò fún ẹ náà connection Báyọ̀wá náà ló fi ń jẹ́ nǹkan tó ń jẹ́ yẹn so má fi ọ̀rọ̀ Mohbad má tún fi gbé kéèsì tiẹ̀ jáde kéèsì tiẹ̀ ọ̀tọ̀ ni tábà bẹ̀rẹ̀ analysis sí kéèsì tiẹ̀ ọ̀tọ̀ ní adopted child bàbá Báyọ̀wá ni mo kù yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ìmọ̀ pé tí wá ẹ tún máa padà dàrú nísìnyí ó wá sọ pé ìwọ Báyọ̀wá ìwọ kìnnìkan so bàbá mi ti di Báyọ̀wá ó ti di nǹkan tó ń pe Báyọ̀wá tó ń pe tó tún larúkọ mọ́ bàbá ẹ lórí báyìí so nǹkan tó payé pọ̀ yẹn nígbà yẹn ẹ má jẹ́ ká tún sí ẹ dákẹ́ ẹnu ẹ jẹ́jẹ́ tó bá fa gbùrù ó fa gbó tó mọ̀ pé mi àdàbà ti jáde nísìnyí mo ti jáde sọ níwọ̀nba Àǹtí Ẹlẹ́yẹlé ń wó bá ọ lọ àforí ẹ̀fọ́rùn máa bá ẹ lọ ìfẹ́ mo ní sí ẹ ó máa yàtọ̀ so ó ní bó jẹ́ ti wá ń larúkọ ọmọ Báyọ̀wá lórí ibẹ̀ yẹn so ó ti larúkọ ọmọ bàbá ẹ lórí ẹ̀dẹ̀ náà ìdúrà yín Ọlọ́run o má jọ ṣọ́ ara ẹ o show me love ẹ dákun ẹ show me love ẹ show love ẹ show like ẹ mẹ́kàn flag program yìí torí ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ lágbára ẹ bá mi show love ẹ show like àti Ṣọlá Alizin lágbára Ọlọ́run inú ẹ̀mí mímọ́ tó ń jò nínú ayé àti Ṣọlá Alizin inú ẹ̀mí mímọ́ yẹn ò ní kú àǹtí yẹn ó fi iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ọjọ́ iwájú ẹ̀ ló ń rò ó kọ́ nípa ti Ọlọ́run ó fẹ́ fi jèrè ọkàn àǹtí mi Ẹlẹ́yẹlé ṣẹ́yìn fi kiri ẹ̀yìn máa ti dìre wàláhì tàlà mi ò mọ̀ pàṣẹ ń kọrin gospel láyé yín tí bá dúpọ̀ ìjọba tó jáde wèrè kan wípé Báyọ̀wá kan gbé yín mọ́ra yín tó gbọ́ payín pọ̀ lọ́jọ́ tún yín kà àbí àti Busola Oke ẹ wá àwọn tó máa donate owó fún yín tẹ bá fẹ́ wá àwọn tó máa donate owó fún yín kò dìgbà tẹ bá lọ ń blackmail èèyàn náà ẹ gbé mo sọ fún yín nínú comment yẹn ẹ pẹ́ ẹ̀yin complainant nsìn irú ẹ̀yin complainant ẹ lè complain fáwọn blogger nsìn ẹ̀yin complainant ẹ lè padà ké wọlé o wàláhì tàláhì ẹ lè padà sunkún wọlé torí ẹ̀yin lè pe complainant báyìí ó dà pé orú ti mú mi bíbẹ̀ jẹ́ kí n jáde orú ti mú mi bíbẹ̀ Àǹtí Ẹlẹ́yẹlé ń wo bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ ẹ jẹ́ kó rí yín pé máa bá ẹ lọ àforí àfẹ́pọ̀n máa bá ẹ lọ. Àǹtí Ẹlẹ́yẹlé ẹ jẹ́ kó rí yín pé o bá mi ṣí kíní yẹn tiẹ̀ àbí jẹ́ ìṣílẹ̀kùn ẹ̀hẹ́n bá mi ṣílẹ̀kùn jẹ́ pọ́sibà náà bẹ̀rẹ̀ ẹ̀hẹ́n. Àǹtí Ẹlẹ́yẹlé ẹ jẹ́ kí orí yín kíni kí ó pé ẹ̀hẹ́n jẹ́ ń bọ́ sí bíbá mo dúró bíbí ọ̀gbẹ́ni don't disturb me go get out Bella will slap you. Àǹtí Ẹlẹ́yẹlé go ẹ jẹ́ kí orí yín pé gbogbo ìgbà tí ẹ bá ń ṣe ẹ máa ń program ní TV 80 ẹ̀yin lọ́wọ́ ọ̀tún bàbá
bàbá wa o kò sí ètò máa ní yín gbà yẹn o but àǹtí mi Busola Oke ó wá dé sí yẹn wá ń pariwo òṣì ẹ̀ ń pariwo ẹ̀jẹ̀ kẹ́kẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ṣọ́ ara yín o because ẹ mọ̀ pé aláṣọ funfun lẹ́yìn méjèèjì kẹ́ má bàa fi àléébù ara yín tún fi dọ̀tí aláṣọ funfun ni mo ṣe ń pè yín ṣàkíyèsí ẹ stop ẹ o kéèsì Mohbad pẹ̀lú promoter tiẹ̀ ó yàtọ̀ sí kéèsì tiyín àti Báyọ̀wá o ṣe gbọ́ báwọn àbí ẹ̀yin èèyàn mi ò mọ̀ bí àmọ̀ ń sọ̀rọ̀ bí àmọ̀ rọ̀rọ̀ sọ náà torí kò sí mi ò mọ̀ tó ń ṣe àǹtí mi Báyọ̀wá lu àǹtí Ẹlẹ́yẹlé ní jìbìtì of everything ni o Báyọ̀wá lù wọ́n ní jìbìtì ó ṣú ọ̀ṣà Báyọ̀wá lù wọ́n ní jìbìtì kò sí nǹkan tí Ẹlẹ́yẹlé ní tí Báyọ̀wá fẹ́ lù ní jìbìtì lára ẹ̀ take it or you leave it. Busola Oke ò ní nǹkan kan tí Báyọ̀wá fẹ́ jẹ lára ẹ̀ ohun tí Báyọ̀wá fẹ́ jẹ lára Busola Oke òun ní ogún ẹ̀ Báyọ̀wá dẹ̀ ti jẹ́ nìyẹn àdìgbà tí Báyọ̀wá ti fi Busola Oke sílẹ̀ ṣe é gbọ́n mọ́ ni ó ti ogó ti tán Olúwa Busola Oke ó jẹ́ lọ́ máa gbàdúrà kó o lè tàn padà Busola Oke ariwo wèrè tó ń pa ìkọ́ ló kù ariwo tó yẹ kó lọ máa pani lórí òkè kó lọ máa bọ́ lọ́rùn sọ̀rọ̀ Olúwa ògo ti sọnù lára mi bá ń dógò mi padà ó lọ gbàdúrà yẹ wèrè ọlọ́run máa ṣe wèrè ó ń pariwo property wèrè ó ń pariwo kíní ó ń pariwo YouTube jẹ́ ìwọ ni bá Báyọ̀wá sí YouTube ìgbà tó ti wà lọ́dà Báyọ̀wá ó lè forúkọ ẹ sí YouTube 100 kó máa fi pawó ní ọ̀dà orin tó ń ṣe fún ẹ kówó tiẹ̀ náà lè máa jáde ó mọ̀ kọ́tọ́ pé promoter ni àwa náà èmi náà mo ní kankan mi ò lè ẹ̀ndí àwọn promoter ni ìgbà tí Báyọ̀wá sì wà ní number 16 of Bueko Street ni mo ti mọ̀ tí Báyọ̀wá sì wà ní number 16 of Bueko Street ní Ìdúmọ̀tà ni mo ti mọ̀ Báyọ̀wá èmi lẹ́ni àkọ́kọ́ tí mo fẹ́ kọrin àríyá orin àyà ká máa fàáyà sínú orin èmi lẹ́ni àkọ́kọ́ kàǹkì àtinúkẹ́ tó ṣe Ọlọ́run ló ní bẹ́ẹ̀ náà yẹ òkè ṣọ̀nà tèmi ọ̀fẹ́ ẹni náà mi pa nígbà tí mo dé lọ́jọ́ náà lọ́hùn mo ní bí kọrin rí ẹ̀yin fáǹsì olórin kan kọrin ó ní nítorí ògo ni o nítorí ògo ni ohun tójú ológun bá rí o nítorí ògo ni àní nítorí ògo ni o nítorí ògo ni o ohun tójú ológun bá rí o láyé nítorí ògo ni àìmọye nǹkan lójú àti Ṣọlá àlèsí yẹn náà rí ace àti Busola Oke mo lè kórìí ti dàrú ẹ̀ fẹ́ kínú bí mi ṣé rántí kọ́nsáàtì kan tí Báyọ̀wá ṣe ó invite yẹn wà ń bẹ̀ àti Ṣọlá àlèsí wà ń bẹ̀ ṣé mọ̀ pé ẹ fi ẹbùgá àti Ṣọlá àlèsí lọ́jọ́ yẹn ẹ̀ ń ṣèṣe pé ẹ̀yin lẹ mọ Báyọ̀wá rí ṣé mọ̀ bẹ́ẹ̀ fídíò yẹn màá lọ gbé jáde fún yín ó ní fídíò yẹn lọ́hùn ẹ̀yin àtàtí Ṣọlá àlèsí lẹ́kọrin ni bí Báyọ̀wá ló produce iṣẹ́ yẹn you were like dragging that aunty ẹ̀ ń ṣe níbẹ̀ ṣẹ̀bẹ̀ ẹ̀yin lẹ mọ Báyọ̀wá now ẹ̀yin dà lẹ́nìí ẹwà ti Ṣọlá àlèsí yẹn ẹ wọlé ní òun kọrin tiẹ̀ fún ìgbélékè orúkọ Olúwa ni ẹ̀yin kọrin ti yín fáfí ayé ẹ̀rí bẹ́ẹ̀ máa ń kọ́ọ̀dì nígbà yẹn ni tẹ́ máa kọ́ọ̀dì tètè yín máa ní pọ̀lọ̀pọ̀ tẹ́ máa ṣe gbogbo inú wèrè sórí. Báyọ̀wá ó lọ mú Ẹlẹ́yẹlé láti fi pawó ni iṣẹ́ Báyọ̀wá ni kó pawó tẹ́ bá lọ wò ń gbà kan iṣẹ́ Báyọ̀wá ni kó dájà lẹ́ láàrin àwọn olórin bí kó dájà lẹ́ láàrin Kollington àti Barrister èèyàn kúkúrú bìlísì. ṣé ẹ fẹ́ gbọ́ àwa náà ti wà nídìí géèmù yìí ó ti pẹ́ gan iṣẹ́ Báyọ̀wá ni kó promote kó produce kó jáwó Báyọ̀wá lọ mú Busola Oke from nowhere ni ó dẹ̀ sọ́dì nǹkan tó sọ́dì Báyọ̀wá lọ mú Busola Oke nítorí ẹ̀bùn tó rí lára Busola Oke ó dẹ̀ ń fi owó mẹ́ǹtẹ́ẹ̀nì ẹ̀bùn yẹn kó bàa lè máa já owó fóun lára nǹkan tó ṣe òun ní YouTube tí Busola Oke ní ìdí tó pariwo pé YouTube account òun wọ́n ń dowó ń bẹ̀ òun lẹ́ẹ̀kan máa fún lówó ìwọ lẹ́ẹ̀kan máa fún torí wọ́n lọ sí ọ̀dẹ̀ olè olójú kòkòrò olè tífù gold digger bloody gold digger. ẹ mọ̀ pé Ọlọ́run ló wà lẹ́yìn yín nígbà yẹn nígbà tí Báyọ̀wá rí yín Ọlọ́run wá padà lẹ́yìn yín nìṣẹ́ wá ń pariwo lẹ́yìn kẹ lọ pé Ọlọ́run tó padà lẹ́yìn yín ẹ wá ń pariwo Báyọ̀wá kọ́ bàbá àtùnú ni ó mọ̀ yọ ọdún tí bàbá àtùnú náà fi pariwo lórí Facebook ni Facebook kò jẹ́ tí jáde nígbà yẹn Facebook kò tí jáde nígbà yẹn every Sunday Báyọ̀wá half hour bàbá àtùnú rẹ o ẹ bá mi pè ó tún ti dé o ẹ bá mi wọ jáde ètò ti bẹ̀rẹ̀ èrè Báyọ̀wá Entertainment Nigeria International bàbá ní bàbá sọ rẹ̀ ní wèrè lórí ó bẹ́ mọ̀ lábàtà oyè àdásí omi lòdò pọ̀ mú kú ni
ó mọye sáàmù tí Báyọ̀wá náà ń kà kẹ́yìn artist náà lè máa wá kó lè máa fi yín pawó. ó wá dì sí yín wá ń pariwo àwọn abitán wá ní ẹ̀ bára yín sùn kò jà yẹn kí ló kàn tá ló bí léèrè yẹn tá ló bí léèrè bóyá bára yín sùn kí ló kàn ti wá pẹ̀lú yẹn. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o ẹ má dòdòrú fẹ́lẹ́jà o ọ̀rọ̀ Mohbad la ṣe sọ lọ́wọ́ lórí social media bàbá Báyọ̀wá àti àǹtí mi Ẹlẹ́yẹlé ẹ má gbé wèrè yín wá sórí ètò yìí kẹ́ jẹ́ kí orin yín kí ó pé ṣẹ gbọ́. Busola Oke ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ó ti kọrin gbà kan orin K&S ṣé gbogbo yín mọ̀ Gbenga Adewusi ẹ bá mọ̀ Gbenga Adewusi say hi Gbenga Adewusi ló promote Busola Oke ńgbà yẹn wọ́n wá jọ jẹ́ṣẹ́ ara wọn bá ṣe gbọ́ Gbenga Adewusi ni promoter Busola ìjà ṣẹlẹ̀ thank you Bayowa Films ìjà ṣẹlẹ̀ láàrin wọn on pathways Busola Oke we cannot take that away from her she's a very good Kerubim and Seraphim musician she's a C&S ó tún máa ń kọrin gospel she's very good yeah now mo rí fídíò ẹ̀kan tó sọ pé ó ń ké ẹ bá mi tag Busola Oke enough of your emotional blackmail Busola Oke you are blackmailing the public emotionally and we are not going to allow that ẹ lọ wá ṣẹṣẹ Biola Adebayo next time to bá gbé I'm not talking about other people now either musician or eléré just kó lọ Biola lọ sí WhatsApp group ibẹ̀ ni kó bá gbé wọn sí kẹjọba dáwó fún wọn Biola ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù yẹn kó fi dáwó fún wọn ọlọ́gbọ́n ṣe bá ti ṣe musẹ́musẹ́ bí eku bẹ́ẹ̀ yẹn àmọ́ àgàtà máa dánwò lẹ́yìn àwọn ṣe ẹ̀yà ìyẹn Biola nìyẹn ẹ̀yà Busola Oke you are blackmailing the Nigerians emotionally just because you know Nigerians they are emotional in nature. ẹ bá mi tag Biola Adebayo Biola Adebayo I saw one of her videos ó wá ń sunkún Busola Oke ẹ bá mi tag ẹ tó bá síbi tó ṣẹ̀kẹ́ dídí bí àkàrà oṣù ẹlẹ́kẹ̀rẹ́ grow I don't want to hear she's going through a lot nǹkan tí mo kó ìrajù láyé nìyẹn she's going through a lot many Nigerians are going through a lot did you see anybody coming out to cry stop that now I don't like when you say she's going through a lot. I am going through a lot. All of you that are watching me, you are going through a lot. Anybody that is in this world that is not going through a lot, show them a stone. They are not human beings. Is it because we come online and smile? Everybody is going through a lot. Stop your shenanigans. Spare me your fuckeries. This is how they come online to exploit you, to take from you. And you loshi. They will come online with their crocodile tears. You will say that they are going through a lot. Is she blind? Is she handicapped? Even the handicapped, they are making. If she's talking about Gbenga, come on, she said me now. She's not blind. Don't know what they say. What is happening to her? No, it's not for me now. You are telling me she's going through a lot. But when Nigerians don't go through a lot, that's what I learned. Everything they come online for donation, just share any. Everyone suku will come. Can you imagine you have someone now? I am going through a lot. Everybody watching me is going through a lot. If you're Bawani, I don't feel no one other. I want to figure out where you are. Now let's continue. Biola Bossibi, what did you give back? Bossibi Biola Adebayo, let me tell you one thing now. You are deviating. Biola Adebayo, you are deviating from your calling. Ah, Jemo Biawo lo pe right. Don't ti boko eda, don't ti ṣe talk show. Never ti boko eda, don't never ṣe talk show. E wa ma tún ṣe di sokori, any talk show le ṣe. Biola Adebayo, come here. Biola Adebayo, you are deviating. When you started with kile ma pe kini e no. Come and so. Eba mi sono, kile ma pe kini e no. The only reason I love you is because Bora. Biola Adebayo, respect yourself. Podcast mo ko ma ṣe. Ìgbà wo ni Gbenga Gabriel le nisin. O le. O ko le o rale, o wa bota. O ní kí Ogun State governor tó máa help àwọn tó fi gbowó lọ́wọ́ society. Talk to me, Benny. It's talk to me mo sọ. Biola Adebayo, when you started well. You were doing podcast. Ìgbà wo ló di Gbenga Gabriel Biola Adebayo. Tó bá ti rí pon sunkún, àbọn fọkọ́lẹ̀ ọ̀gbẹ́ lọ́mọ. Biola Adebayo, jẹ́ kí orí ẹ pé. Podcast. Biola Adebayo, when you started podcast. Ìgbà wo ló di Gbenga Gabriel Biola Adebayo. When did you know yourself to Gbenga Gabriel? Tó bá ti wọ́wọ́ sí ọ̀gbẹ́ lọ́mọ. Biola, respect yourself. We are not moving. Àwa náà, a ní problem gbogbo aládé ìṣòro. Don't bring anybody coming online. Wọ́n sọ pé Busola Kenjeta, o ti pe wá sí page lánàá. Biola, you are an artist. Oní tíátà yẹn, lọ bá oní tíátà kọjáwó fún. Ẹ lọ bá Wasiu kọjáwó fún. Ẹ lọ bá Gbenga Adewusi kọjáwó fún.
Don't come online, we are managing here. Nigerians are managing. Are you people not shameless? Busola Adebayo. Oh, what goes on the internet now? Blackmail emotionally. Check out my job for me. Show her again, show Busola Oke again. Don't me about me, I've said this several times. Tí o ní o bá gbé Busola mọ́ àtàwọn tó kù tó rí o gbé ẹ sọ fún ọkọ lọ ṣiṣẹ́ mi. People, sorry, in 5 years time, nǹkan modernize lójoojúmọ́ ni. Ayé ti kúrò láyé ìgbà Noah. Ayé ti kúrò láyé ìgbà bàbá Jésè ìyá rẹ̀ ni. Ayé modernize lójoojúmọ́ ni. Abẹ́ ẹ̀gbọ́n mi, if you think your line of music is not working, go on another line. Go on your, instead of you coming online, Busola Oke, tó wá sukú lójoojúmọ́, wọ́n sì lè kó kọrin, àwọn náà fún ẹ, at least àwọn ìpò ń ṣe kankan. We can encourage you from there. But you are not sick, o ní cancer, o ní kankan, o lọ́wọ́, o lẹ́sẹ̀, ojú ẹ̀ ò fọ́. Wọ́n wá máa gbé yín, ẹ wá máa sunkún, I am going to a lot. Orí yín burú. We have no money to donate for you. Ẹ lọ wá ṣẹṣẹ. Busola Adebayo, next time, tó bá gbé out. I'm not talking about other people now. Either musician or eléré. Just follow Biola, lọ sí WhatsApp group. Ibẹ̀ ni kó bá gbé wọn sí kẹjọ máa dáwó fún wọn. Biola, ìwọ ṣe múnú owó ṣọ́ọ̀bù ẹ̀ kó fi dáwó fún wọn. Ọlọ́gbọ́n ṣe bá ti ṣe musẹ́musẹ́ bí eku bẹ́yẹn. Àmọ́ àgàtà máa dánwò lẹ́yìn. Àwọn ṣe ẹ̀yà ìyẹn Biola nìyẹn. Ẹ̀yà, so what happened? How did we get here? Ẹ̀yin ìka. Ẹ̀yin náà lè máa kà fún wa. Àtijọ́ tó ti ṣiṣẹ́ àrílá rẹ̀, ẹjọ́ tó ti wà lóyìnbó àrílá rẹ̀, ẹjọ́ tó ti ní ṣọ́ọ̀bù sí Nàìjíríà àrílá rẹ̀, ẹ̀yin náà kọ́ ni ṣe máa jẹ́. 2 weeks ago lẹ́yìn ìgbà tí Ajára wá. Kúnlé àfọ́dù bí ẹ náà ṣe ń pawó ló ṣe ń pa sápò ẹ̀. Last week ló gbé ìyá Ajára náà wá. Ṣé ìnáwó ní ká wá sí ìkùn iṣẹ́ yáwèrè ni? Ẹ̀yin ọmọ ní tíátà, ẹ lọ wá ṣe kí ti ṣe. Ẹ lọ wá ṣe Busola tó bá tún wá sórí platform tó wá ké. I will come for you big. Olómi, mo fẹ́ràn rẹ, ìfẹ́ rẹ dàbí èso àjàrà ní ọkàn mi. Sọ fún ọmọ Nàìjíríà báyọ̀ wá Gbenga Adewusi, bàbá Ìtùnú, sọ fún gbogbo ọmọ Nàìjíríà, ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ó tó bẹ́ẹ̀. But ìkà àwọn promoter, they enslave you, they make you their everlasting slave. That was what happened with Mo. Báyọ̀ wá Gbenga Adewusi, don't let me talk. Ọ̀rọ̀ ń gbénú mi gan tí mo lè sọ. Àmọ́ ìwọ̀nba tí mo ti sọ mo ti ṣe ìyá mi. My mother told me never to talk. Wọ́n ní ìwà catch cruise. I saw your message, I copied it. Mo copy yẹ lórí ọjọ́ iwájú. Several times wọ́n ti mú ìwé wá. Ìwé ẹjọ́ pé kájọ pàdé ní court lẹ́ni intellectual property ni. You will not receive it. At the time, you didn't even have any address. Sọ fún ọmọ Nàìjíríà báyọ̀ wá Gbenga Adewusi, bàbá Ìtùnú, sọ fún gbogbo ọmọ Nàìjíríà níbi tó ti fún mi gratitude mi. Owó tó ń pa lórí YouTube. Ibi tó ti kówó ẹ̀ fún mi. 2007 mo ti kúrò báyọ̀ wá films. Àgbà tí mo ṣàṣeyọrí tán. In 2014, mo wá. When you were saying that, when I told you that, pé ká ṣe orin ní ìjáde, people keep saying that, pé you are báyọ̀ wá, you are due together, pé kíní kan, máa yẹn mọ̀ bọ́yẹn promoted, and I came to you. I even brought people to beg you, tó bá ní kan tó bá tó ń bí ẹnu lórí ọ̀rọ̀ mi. Ṣé kí n máa dárúkọ gbogbo àwọn èèyàn jàǹkọ̀ tó wá bẹ̀ ṣá? Ṣé kí n máa dárúkọ àwọn èèyàn kan jàǹkọ̀?